bàbá kan pé wọ́n pe bàbá láì sí bàbá yẹn máa ń lo àǹjẹ̀nú mo dọ́dọ̀ bàbá àwọn àǹjẹ̀nú wà mẹ́ báyìí tí ń communicate pẹ̀lú bàbá báyìí lójú mi báyìí wọ́n sì bàbá sì ń sọ fún kanú wọn nígbà tí mo dé tí àǹbá bàbá sọ̀rọ̀ ọwá fẹ́ sọ fún bàbá kí bàbá ọmọ bá mi sọ̀rọ̀ pé kí n dákẹ́ bàbá sọ pé kí ni sí ọ òun gbàlejò sí ní kọ́mọ̀ bá sọ̀rọ̀ kí ni wàhálà tiẹ̀ practically àìmọye ìgbà mo ti sọ́dọ̀ bàbá rí tí ọmọ communicate pẹ̀lú àwọn ènìyàn tí èsì pé bóyá ó fi ń pretend tí ọmọ sọ fún ọ ibo ni wọ́n gbé kí n sì wọ́n kí ni wọ́n tún ṣe àti báyìí sẹ́mu wọ́n wá ní pé kọ́ ọmọ sí ẹbọ mọ́ àdékọ́ ọmọ kí n so ẹ̀dá kan ni wọ́n tí wọ́n ń lo ìgbésí ayé tí wọ́n bá wà náà sí ń lò àǹjẹ̀nú ń bẹ o olórí mẹ́ta ń bẹ olórí kan ń bẹ àǹjẹ̀nú olójú kan ń bẹ àǹjẹ̀nú olójú wájú tó ní lẹ́yìn ń bẹ kí ni wọ́n sọ fún yìí bí ṣe ń bẹ láàrin èèyàn náà ló bẹ láàrin ẹranko mo sì study ti ń jẹ́ àǹjẹ̀nú lọ́dọ̀ mọ̀lá ṣáàbù wájú Abdul Salam dáadáa àti ọ̀rọ̀wáníyà àti màláíkà gbogbo àwọn akátì mi oríṣiríṣi la study lọ́dọ̀ ìyẹn ló mú mi prompt nígbà tí ọkùnrin tó pè é ní àmúyẹ àgbà that young man tó wà lára àwọn RMQK yìí tó ń sọ wípé ní àǹjẹ̀nú lọ́lọ́run àwọn làwọn sì jẹ́ aláǹjẹ̀nú mo wá rí i pé intanet yìí máa sọ ọmọ tuntun sí mi èmi ọ̀gbọ́n rí mo wá bẹ̀rẹ̀ sí ní lọ search mo wá ṣe research látòkè délẹ̀ ìwà àti ìrìdì sìn ohun tí mo wá padà wá ẹ̀dá kan ṣe àrìndọ́n tí mo padà wá rí ń bẹ̀ ni pé kìtàbù ráṣì ọpọlọ kéèyàn kan sọ̀rọ̀ ẹnu lásán òun lẹ́nu tó pé rẹ̀ ní amòye táwọn èèyàn máa gbọ́ tí wọ́n rò pé kíni torí pé ó jẹ́ ọ̀dọ́ jẹ́ ń fún ọ nímọ̀ràn lọ change ìgbésí ayé rẹ̀ síbi dáadáa èyí jí láyé tá a wà yìí táyé dáyé technology yàtọ̀ fún technology táyé dáyé kéèyàn wá òdodo yìí tó jẹ́ pé ọba àjọ ní Yorùbá ọba àjẹ ilé ìbò ọba àjọ ní kìnìkan tó bá fẹ́ proof nǹkan láyé ọba àjọ ní technology ọba àjọ ní jẹ́ physician ọba àjẹ ẹni tó jẹ́ pé chemistry ló ṣe ọgbọ́dọ̀ fìdí ọ̀rọ̀ tó bá sọ múlẹ̀ standard àgbáyé nu kó tó lè pẹ́ ẹ lámòye ibẹ̀ yẹn náà ti ń pè àwọn èèyàn ní professor kì í ṣe pé nìkan kan dìde yóò lóun di professor òun kọ ìwé agbárí nǹkan tó ń kàrò tí èsì pé òṣòdodo ń bẹ̀ ó tracy Ọlọ́run pé Ọlọ́run tẹ́wọ̀n àǹjẹ̀nú ni pé látara Ọlọ́run tó wá jẹ́ àǹjẹ̀nú ni Ọlọ́run tó wá dá gbogbo àwọn àǹjẹ̀nú yòókù kó o tó lè sọ bẹ́ẹ̀ ó mú evidence wá ó prove ẹ̀ ó ní kò sí ti ń jàǹjàǹ olórí méjì kò sí ti ń jàǹjàǹ olórí mẹ́ta irọ́ lọ́pàá nílẹ̀ Yorùbá ó wà èmi mo sọ fún categorically ní sọ fún ilé ni pé àǹjẹ̀nú olórí méjì ń bẹ kódà olórí mẹ́ta ń bẹ kò sírù ra àǹjẹ̀nú tí ò sí síbẹ̀síbẹ̀ kò sírù rẹ̀ ẹ̀dá tí ò sí lọ́sọ̀ pé subhanallazi khalaqal azwaja kullaha mimman tunbitul ardu wa min anfusihim wa mimma la ya'lamun ó ní mẹ́ni kó jẹ́ fọ́lọ́wọ́ bá àlẹ́sí kọlákọ̀ yàsíwájà kullaha Ọlọ́run tó dá gbogbo nǹkan ní méjì akọ àtàbò kullaha látòkè délẹ̀ mimman tunbitul ardu tí ń bẹ lórí ilẹ̀ wa min anfusihim àti wa mimma la ya'lamun ní tẹ́ ń wúra ayé bẹ́yẹn rèé tẹ́ ẹ rí méjì ni àti nǹkan tẹ́ ẹ mọ̀ Ọlọ́run dá wọn ní lákọ̀ ni àìmọye ẹ̀dá tí ń bẹ láyé tẹ́ ẹ mọ̀ inú kòkòrò inú ẹranko inú ẹja tí ń bẹ nómi inú ẹyẹ tí ń fò lókè gbogbo oríṣiríṣi ni wọn tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àǹjẹ̀nú àwọn àǹjẹ̀nú pọ̀ lọ́kàn nílẹ̀ Yorùbá kódà bẹ́ẹ̀ bá ń lọ àwọn sẹ́ǹtì kan wà tí èèyàn máa gbọ́ sínú báyìí tó bá ń kọjá lọ pàápàá jùlọ tó bá ń la àwọn tí bá ń lọ sóko àwọn ọdẹ táwa ti mọ̀ nínú àtọ́jú pé èmi ń sọ fún yín pé àwọn ọdẹ tí wọ́n ń dẹ ìgbẹ́ àbáwọn tí wọ́n ń lọ sógun tí wọ́n bá gbóòórùn báyìí wọ́n máa mọ ibi tí àwọn kìíní ń gbé àwọn ìrìn ń gbé ibi táwọn àǹjẹ̀nú ń gbé wọ́n máa ń gbóòórùn rẹ̀ kódà lábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ ẹnìkan proof kìíní kan fún wa ń jóni nígbà tó wá proof ẹ̀ tán mo wá lọ test ẹ̀ pé bóyá rọ́ọ̀nì sọ bóyá lóòótọ́ ni onítàbá èmi ò ní sọ lórí bíbà tó láwọn ọmọ kéékèèké ọlọmọ oníṣẹ́ bá ti mú kinní tẹ́ bá ti wá mú ẹ wá kìbọ ibi ìdí ọ̀gẹ̀dẹ̀ tẹ́ bá kìbọ ibi ìdí ọ̀gẹ̀dẹ̀ yẹn ẹ wá ó ní tẹ́ wì èmi ò ní wì tẹ́ bá wá wí tán ẹ wà á rí báyìí ẹnì kan sọ lórí social media fẹ́ni tó bá gbọ́ ẹ wà á rí àwọn àǹjẹ̀nú báyìí àìmọye ẹ lọ béèrè àwọn ọlọ́dẹ ẹ lọ béèrè lọ́wọ́ wọn ẹ lọ béèrè lọ́wọ́ àwọn onífá ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ oníkíni o àwọn tó ń ṣe ìbílẹ̀ àǹjẹ̀nú ń bẹ tó jẹ́ pólíṣìíríṣìí ni wọn ẹ sì lè lé àǹjẹ̀nú mọ́lọ́ torí alamina Ọlọ́run tó ní gbogbo àgbáyé àwọn àgbáyé oríṣiríṣi ló wà àgbáyé kan la wà yìí gẹ́gẹ́ bí èèyàn àjẹ́ èèyàn báyìí alamu kan la wà yìí alamu mi ń bẹ tó jẹ́ tàwọn ẹranko náà tó wá ní kàtígórì alamu tó ń bẹ tó jẹ́ tàwọn ẹyẹ náà ní kàtígórì lẹ́yìn pé wọ́n sọ pé bed of the same feather flock together tàwọn adìyẹ ń bẹ tàwọn tátàmbàrà ń bẹ tàwọn àṣá ń bẹ táwọn gúnugún ń bẹ tí ẹ sì jọ gbọ́ táwọn ní group by group ẹ tán gbọ́ ọ̀rọ̀ ara wọn ẹ tún wá lọ wo ọ̀gán níbi tí àwọn kílókọ rẹ ti jẹ́ àwọn ikán tí wọ́n ti ń jáde wá níbẹ̀ kò síjọba tí ò sí níbẹ̀ wọ́n ní ọba wọ́n ní àwọn jagunjagun tí wọ́n ní kíni o wọ́n ní àwọn tí ń wá ìjẹ ìmú fún wọn wọ́n náà ti ń ṣiṣẹ́ tí ń tún ojú ọ̀nà wọn ṣe wọ́n sì láwọn tí ń mọlé oríṣiríṣi kàtígórì ni wọ́n níbẹ̀ lára wọn fẹ́ni tó bá ti ṣiṣẹ́ níbi tó gan wà rí kíní kan wà táwọn ń pè ní àkàrà ọ̀gán nígbà táwọn kékeré àmọ́ wá àkàrà ọ̀gán yẹn káàkiri tá a bá wà lọ wá àkàrà ọ̀gán yẹn nínú ọ̀gán báyìí kẹ́ tó lè kàn ẹ́ rí oríṣiríṣi ìran àwọn kíni o àwọn ikán bẹ́ẹ̀ náà ni àwọn kòkòrò tí wọ́n máa tà yẹn ẹ̀rọ mi torí ẹ̀ tóbi ẹ̀rí oṣù sọ́lọ́ lọ́dà gbẹ̀ bẹ́ẹ̀ jẹ́ wá sọ fún ọ bọ́lọ̀ ń ṣe dá àwọn èèyàn náà ló dá àwọn àǹjẹ̀nú náà kí wọ́n máa bẹ̀
bọ́lá ń ṣe dá àwa èèyàn lọ́dọ̀ àwọn àjẹ̀nú náà pé kí wọ́n mọ̀ bẹ́ẹ̀. ẹ lọ ka gbogbo spiritual books láyé, gbogbo spiritual books mo sọ, àfi tá àfà yẹn tí ọkùnrin tó rà àfà ni mo lè pè tó lọ lé kéwú sì dá lẹ́nu ẹ̀ dáadáa. ó ní àjẹ̀nú lọ́lọ́run, ọlọ́run tí wọ́n rí ìfà sí yẹn tí ò bá yí ẹ, ẹni tó ní gbogbo ohun tí ń bẹ láyé ni tó sì lè ṣe ohun gbogbo, òun ni supreme being tí ò sí irú rẹ̀. tí wọ́n bá ní wọn lo àjẹ̀nú, kí n bá ní ká lọ ní eré àbẹ̀yẹ tó bá ní òun lo àjẹ̀nú, tó bá ní òun lo àjẹ̀nú, ó lè máa lò wọ́n kó o ní control lé wọn lórí. kódà kò tiẹ̀ ṣòro, àwọn nǹkan tó wà ní pé tó o bá pè wọ́n báyìí o lè rí àjẹ̀nú tí àjẹ̀nú yẹn tó pé wọn, ẹlòmíì máa rí wọn báyìí tí wọ́n jọ máa communicate. èmi ti rí practically rí láwọn tí ń communicate yẹn tí ń bá wọn sọ̀rọ̀, èmi gan sì ti sàtìmọ̀ orí báyìí tí èsè yọkan, tí èsè méjì, tí èsè mẹ́ta, tí èsè mẹ́rin, tí èsè aláìmọye ìgbà nígbà táwọn wá òkodoro ọ̀rọ̀. ẹ wá sọ fún ọ, kò sí ẹni náà tó sọ pé òun wá àjẹ̀nú tí ó nọ́mà. bàbá wa kan bẹ ní Gàájànàkú, bàbá yẹn ti papòdà lọ́mọ sábà fọ̀rún kẹwọn lókè òyì. ọ̀rẹ́ mi kan àfọláṣẹ́wò ọkọ̀ mọ́, òun ní àjọ máa ń ṣe wúrìdì ń táǹkẹ̀ ni, ọwọ́ àgbà ìrìnà lọ́dọ̀ mi pé òun fẹ́ lọ kọ́ àṣírí lọ́dọ̀ bàbá òun Gàájànàkú lókè òyì nílọrin. ọwọ́ àlọ́kọ̀ ọwọ́ sọ fún mi, mo wá fà yẹn mi ò rí ibi tó kùnrin lọ yẹ kí n débẹ̀, mo wá wádìí lọ́dọ̀ ẹnìkan wọ́n júwèé bẹ̀ fún mi, mo wá lọ òkè òyì nígbà wọn já mi lókè, nígbà náà lọ ẹsẹ̀ lẹ́yìn ìdán, mo wá fẹsẹ̀ lọ dọ́dọ̀ bàbá òun báyìí. ọmọ àfa àwọn àfọláṣẹ́wò tí ń bẹ lókè òyì wá sọ fún mi pé tí n bá dọ́dọ̀ bàbá o, bàbá lè má bá nǹkan sọ̀rọ̀ kí n má jẹ́ pé ó jọ mí lójú o. mo lókè mo dọ́dọ̀ bàbá, àwọn àjẹ̀nú wà ń bẹ báyìí tí ń communicate pẹ̀lú bàbá báyìí lójú mi báyìí, bàbá sì ń sọ fún kanú wọn nígbà tí mo dé tí à ń bá bàbá sọ̀rọ̀, ó wá fẹ́ sọ fún bàbá kí bàbá ọmọ bá mi sọ̀rọ̀ pé kí wọ́n dákẹ́. bàbá sọ pé kí ni sí ọ, òun gbà àlejò sí ní kọ́ mọ́ bá sọ̀rọ̀, kí ni wàhálà tiẹ̀. practically àìmọye ìgbà mo jọ sọ́dọ̀ bàbá rí tí ọmọ communicate pẹ̀lú àwọn àjò tí èsì pé bóyá ó fi ń pretend, tí ọmọ sọ fún ọ ibo ni wọ́n gbé sí wọ́n kí ni wọ́n tó ń ṣe àdébà ẹ̀sẹ̀ mú wọn wá ní pé kọ́ ọmọ sí ẹbọ mọ́ àdékọ́ ọmọ kí o so ẹ̀dá kan ni wọ́n tí wọ́n ń lo ìgbésí ayé tí wọ́n bá wà náà sí ń lò. àwọn Christians wọ́n mọ̀ wọ́n, àwa nílẹ̀ Yorùbá mọ̀ wọ́n, àwa tá a jẹ́ mùsùlùmí a mọ̀ wọ́n. jẹ́ tí wọ́n á sọ fún ọ, èèyàn a máa pa nǹkan pọ̀ mọ́ra wọn tí ó di àjẹ̀nú, kì í ṣẹ̀mí nìyẹn, torí pé n tẹ́ ń pè lẹ́mìí lè tí Ọlọ́run fún mi, èyí tó fún àjẹ̀nú, èyí tó fún gi tó dúró, èyí tó fún ológbò, èyí tó fún ẹja, èyí tó fún kíni ẹyẹ tí ń fò lókè, ẹ̀mí tó fún kálukú yẹn ń tán pè lẹ́mìí nù, nǹkan pè lẹ́mìí nù. tó o bá wọn lo àjẹ̀nú yẹn, o kọ̀njọ́ àbò kọ̀ǹbáyìn nǹkan tán pọ̀ mọ́ra wọn ló fi ṣe kíni o, ló fi lè láǹjẹ̀nú lò. èmi yìí ti ń bá sa orúkọ àjẹ̀nú nígbà tí mi máa fi ìsà gan, ìmọ̀ ṣe kíni o, ìmọ̀ disturb mi gan, tó jẹ́ pé tí wọ́n bá ń bá mi sọ ni màá máa ṣe. ìdí nìyí tó ṣe kíni mo fi ọ̀rọ̀ aláǹjẹ̀nú kalẹ̀. ẹ̀dá kan ni wọ́n táwa kú láyé tiwa tá a lọ bá wọn, tá a lọ jọ́ ìwọ̀n. dákun ṣe àrẹ tó dáná bàbá, ẹ̀dá kan làwọn yẹn tó ń bẹ láyé tí wọ́n á sì jọ ń gbé lórílẹ̀‐èdè ayé. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run sọ̀rọ̀ àjẹ̀nú fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹ̀rọ kàṣíwájú dínú mẹ́mẹ́. wọ́n lọ́dẹ̀ sọ̀rọ̀ ìfànà Muhammad sallallahu alayhi wa sallam, bẹ́ẹ̀ náà làwọn Lárúbáwá náà ṣe bá, bẹ́ẹ̀ náà làwọn Yorùbá náà ṣe bá. a ní Yorùbá ti ń kọ̀ǹtró àjẹ̀nú tó yẹ pẹ́lú omi nínú wọn ọtí ní fi ń ṣe kíni o, ní fi ń límìtì nǹkan rẹ̀, àṣà ti ń fi tẹ́lómi fi sínú ní fi ń límìtì nǹkan rẹ̀ kó wọ́n bá dà wọ́n láàmú. a sì mọ̀ lára àwa tá a jọ̀dọ̀ tó jẹ́ wípé ní òun sì wọ́n sámúnì, yóò kọ̀máǹdì wọn pé lọ ṣe lé òun sì ṣe, yóò kọ̀máǹdì àjẹ̀nú, àwa kọ̀máǹdì tó jẹ́ sọ fún ọ sọ ọmọ pàrọ̀ àjẹ̀nú kan àti pé ní tó o bá fẹ́ kọ́ ọmọ lọ kó owó wá fún ẹ yóò kó wá fún ẹ. kí mo wí fọ yìí, ìtẹ́ rẹ̀ wà téèyàn lè rà, bẹ́ẹ̀ náà ni awọ rẹ̀ wà tó bá hàn á tìyẹn sẹ́yìn rẹ̀, sẹ́yìn awọ bá hàn á tìyẹn sẹ́yìn mú ní ni o, ìṣègbè bóyá kí mo ní ni o. ọ̀gá tó kó àwa náà ń pè ní Ruhu al-Qudsi sọ pé ìwọ́n tó sọ pé mo ń pa rúhù tó ń fi rúhù wé àǹjẹ̀nú, ẹ̀ẹ́dá kan làǹjẹ̀nú tó ní rúhù tiẹ̀ lọ́tọ̀. téèyàn bá ń halẹ̀ mọ́ tí ń halẹ̀ mọ́ tó wá rí i pé gẹ́gẹ́ bí ọmọ èèyàn àbẹ́ ẹ̀rú wa ń bọ̀ àbẹ́ ẹ̀rú sá ń bọ̀ lọ́dọ̀ àwọn kan tẹ́rù ń bọ̀ tó jẹ́ pé ò gẹ́tì ara rẹ̀ mọ́ bóyá wọ́n lóògùn ni wọ́n so nǹkan mọ́ra wọ́n ṣe nǹkan ni. mo fi Ọlọ́run bá búra fún ọ, bàbá fún wa Mọ̀lánà Abdul Wajud Abdulsalam látọjọ́ tó pẹ́ nǹkan bí 1980 wọ́n fún wa ní àṣírí kan pé táyà rẹ bá ti ń lákòrò wọn pé kíní kan ni pé gbólóhùn báyìí tó bá ti pè ní ìsìn kíní wọn sọ̀kalẹ̀ sí ọ lára, o ò sì gbọ́dọ̀ jágbe mọ́yàn, ẹni tó bá jágbe mọ́ tiẹ̀ bá nu. so àǹjẹ̀nú iṣẹ́ mi o ní evidence fún pé ẹ̀mí ni àǹjẹ̀nú, ẹ̀mí ọ̀tọ̀ àǹjẹ̀nú ọ̀tọ̀, ẹ̀dá kan là àǹjẹ̀nú. àwọn Yorùbá náà máa ń rán wọn ṣẹ́, for example ní sè kó mú ògúlùtú la ilaha illallah àwọn èèyàn ọmọ kankan fa ṣé wọ́n ti ẹ̀ rí sọ ọ́ lé wọn rí kó mú ògúlùtú báyìí tó fi bóyá tó fi kíní kan tí a máa fi sísìn ìfẹ́ dákọ̀ rẹ̀ tí n bá tọ́ bá fẹ́ challenge mi kájọ ṣiṣẹ́ lórí ẹ̀ èmi á máa fún àwọn mùrídì pé kó o fi dánwò kó o fi mọ̀ mo sì ní lákọọ́lẹ̀ lọ́dọ̀ mi tó wà lákọọ́lẹ̀ báyìí tí Yorùbá ń lò ní ìran bàbá tèmi èmi ọmọ Yorùbá lèmi náà ìran bàbá ńlá mi tí mo wà proud of them yàtọ̀ fún ti Lárúbáwá tá a kọ́ mo tún ní tíra lọ́wọ́ tó yẹ pé complete ni wọ́n kọ́ síbẹ̀ nípa bí o ṣe lè lo àǹjẹ̀nú ìdí pé bó ṣe lè ní àṣírí tó ṣe pé lọ́mú yìí lọ́ra ló fi ń dà báyìí lọ́ra nǹkan báyìí kò fèsì bẹ́ẹ̀ náà Yorùbá náà ní tiwọn
tó sọ pé ọba ti ra ilé ìtọ́ mú ewé báyìí tọ́ wá ewé báyìí tọ́ wá kíní báyìí tọ́ bá gún mọ́ra wọn tọ́ bá ti fi síná báyìí ló mọ̀ rí wọn ó sì mọ̀ control wọn lọ́mú nǹkan báyìí wọ́n sì mọ̀ mú wa àbí kọ́ mọ̀ bá wọn kọ́ mọ̀ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. so kíní òkú lójú tí mo sọ tán bá gbé kalẹ̀ tí wọ́n da nítorí kí wọ́n dà sí tí wọ́n bá ti wí kíní kan ní ìsìn làǹjẹ̀nú tí ń bá ṣiṣẹ́ gbéra tọ́wọ́ ti pé ẹ fẹ́ pé kí wọ́n ká nǹkan máa nara wọn ni wọ́n nara wọn bàjẹ́ níta ìbá ni wọ́n máa fi nara wọn ó lè jẹ́ ẹgbà lẹ́yìn nǹkan máa fi nara kódà bó bá jọ bẹ̀lẹ̀ ní ogun àwọn ọmọkùnrin àwọn bẹ́ẹ̀ bá sì ránṣẹ́ tó dáa náà yóò sí kí lẹ́yìn fi ń pèbí ẹ fi ń pèbí kí ní tán pè láǹjẹ̀ àǹjẹ̀nú ọ̀tọ̀ èèyàn ọ̀tọ̀ àǹjẹ̀nú lẹ́mìí tiẹ̀ èèyàn lẹ́mìí tiẹ̀ igi lẹ́mìí tiẹ̀ ẹ̀mí inú atẹ́gùn ní ń gbé inú atẹ́gùn ni ẹ̀mí ń gbé torí tí ó bá sí ẹ̀mí lára èèyàn ò lè jẹ́yàn ẹ̀mí lè communicate àṣẹ ẹ̀mí lè communicate àṣẹ ló fi wí àṣẹ jáde ọ̀gbọ́n mi yé o ò lè ronú tí ó bá sí atẹ́gùn o ò sì lè rọ́ọ̀ sọ tí ó bá sí atẹ́gùn tó fi mí sínú tó mí sá tó fi jẹ́ aláyè lọ́wọ́ sọ pé wọ́n ní fa tó fi ìmí ruhi ẹni tó jẹ́ the highest supreme being kì í ṣẹgbẹ́ àǹjẹ̀nú òun ló dá wọn kì í ṣẹgbẹ́ àwọn èèyàn òun ló dá wọn kì í ṣẹgbẹ́ ẹranko òun ló dá wọn kì í ṣẹgbẹ́ oníranran ẹja tí mọ́mọ́ mi wọ̀ta ni ọlọ́run ọba yìí náà ló dá wọn kò sí agbára kankan tẹ́nìkan ní lẹ́yìn ọlọ́run ọlọ́run yẹn supreme being tó dá gbọ́n wọn ń pè láǹjẹ̀nú àwọn tó jẹ́ Buddha àwọn Hindu ìkànnù wọn ò gbà pé ọlọ́run ẹyọ kan ló wà àwọn ò gbà bẹ́ẹ̀ òòṣà tí wọn làwọn gbàgbọ́ òòṣà tí wọn làwọn gbàgbọ́ òòṣà tí wọn nẹ́sìn ṣe kí ni wọ́n ń sìn inú àwọn òòṣà wọn pè kàn ní Baraham nínú àwọn òòṣà wọn ètò jẹ́ the highest ń bẹ̀nu tó mo ní wọ́n ti wá rí bọ́ọ̀lù láǹjẹ̀nu àwọn òòṣà wọn ẹ̀gbẹ́ wọn pè wọ́n láǹjẹ̀nu àwọn òòṣà wọn tí wọ́n bọ̀ wọn pè wọ́n láǹjẹ̀nu wọn àpè Ṣàngó láǹjẹ̀nu nílẹ̀ Yorùbá wọn àpè Ògún láǹjẹ̀nu nílẹ̀ Yorùbá ọ̀bọ̀sẹ́ tábà wọn sọ pé èṣù tó bá yẹ kí èṣù tó bá fẹ́ mọ bọ́ sọ pé èṣù ni wọ́n fẹ́ mọ tẹ̀lé tó ń àfa ẹni tó pè ní amòye yìí ní láti máa sọ wípé ní ó mú iye kankan o ó mọ òye o torí pé kí ni ó mú ìpìlẹ̀ ìmọ̀ wá kọ́ ọ wá bèsì ọ̀rẹ́ lórí ìpìlẹ̀ mọ̀ kọ́ ọ wá sọ pé nígbà tó wá bá ṣẹ́ níbi ìbá ìwé ọkànú tí àkànní ìwé ọkànú òwe kan ni lọ́wọ́ rí ìgbà tí wọn náà wá tẹ́sítì ẹ̀wò lọ́wọ́ rí pé báyìí ló ṣe ní tèmi ń ṣe rí lèmi ń sọ fún ọ yìí tí mo sì ní àwọn àṣírí ti ilẹ̀ Yorùbá yẹn lọ́wọ́ mo sì ní àṣírí ti àwọn Kírísítẹ́nì yẹn lọ́wọ́ mo sì ìkan wà tẹ́ bá lò pẹ̀lú sáàmù yóò build àjẹnú báyìí yóò sì lọ èyí tẹ́lẹ̀ fi fìtílà sí tẹ́ fi pé èyí tẹ́lẹ̀ fi kándù sí tẹ́ pé tí ó sì wá èyí tí wọ́n kọ sára ògiri white báyìí ẹ sì máa wí sí ẹ sì rí tí ó jáde nínú àwọn obìnrin tó jẹ́ obìnrin nínú wọn yóò jáde wá báyìí tẹ́lẹ̀ lára ògiri tí ó jáde báyìí tó sì máa bọ̀ sọ̀rọ̀ nínú èyí tó jẹ́ pé wọ́n tó sa ọkọ wọn tó bá sa tán àwọn ẹ̀dá tí ń control yóò sì máa gbé wọn wá sọ́dọ̀ rẹ̀ kàtígórì àwọn ẹ̀dá tí bá ń control káláwọ́rò ló bá ṣe nísìn àwọ̀rò bá ṣe àwọ̀rò nísìn bóyá orí mẹ́lẹ̀ ni tó bá bí kinní nǹkan yóò lọ ọmọ wọ́ àwọn èèyàn wá fúnra yóò mọ wọ́ wá sọ́dọ̀ rẹ̀ kó dábàá ìbọ́jà lọ́nà tàbí yóò mọ wọ́ wọn wá yóò mọ lọ pè wọ́n yóò mọ tì wọ́n wá sọ́dọ̀ rẹ̀ yóò bí kankan nígbà tó bá combine ewé kan egbò kan kinní kan tó combine papọ̀ mọ́ra wọn tó bá ti wá ṣe tó mix ẹ̀ pọ̀ tán tó pe gbólóhùn sí kódà mi ò nídìí kó pe gbólóhùn gbà tó bá ti papọ̀ mọ́ra wọn yóò di àṣẹ yóò sì bí kinní kan yóò sì mọ̀ ṣiṣẹ́ fún ọ. So there is no trace pọ́lọ́run làǹjànú ọlọ́run yìí ṣàǹjànú ẹ̀dá ọlọ́run làǹjànú o ò lè pẹ́rẹ́ lámùyé ìwọ́n ní àwọn dé o àwọn táwọn dúró yìí àwọn ẹni ń pè ní aláǹjànú èèyàn lè púfù pé aláǹjànú lòun ti bá ń lò wọ́n. ọ̀dà náà tó bá ṣe pàǹjànú lọ lọ́ọ̀ wọ́n fẹ́ bí léèrè àfa àríbidésí ọmọbìnrin pé mo dákọ̀ wọn àfa àríbidésí nílùú Ìlọrin wọ́n pe àfa kan ní àfa àríbidésí àwọn náà wọ́n ní irun gbọ̀nbáyìí wọ́n máa ń ṣe program àwọn àjẹnú àlọ́fẹ́ ìta ti rí o táwọn yẹn ń ṣe o àtẹ̀yìntẹ̀ ń ṣe rúkìá mo fẹ́ kẹ́ n tí mò ń sọ àwọn clear evidence ni mo ti gbàgbé orúkọ afárí ibi dé sí yẹn ní Ìlọrin tó máa ń obìnrin tó máa ń ṣe wákàtí pẹ̀lú wọn báyìí níṣẹ́ tó wà mọ́ kọ́ wọ́n lè tàpẹ̀ síbi àtàwọ̀dìbìtà òhìdìbìtà òkè nìkan ni wọ́n tó bá ṣe wípé wọ́n trace àjẹnú mọ́ Ọlọ́run ni lérè yìí ti ń sọ̀rọ̀ lára àwọn ọmọ tí wọ́n pe gbólóhùn sílà kọ́ máa sọ̀rọ̀ jáde tí àǹjẹ̀nú bá ń bẹ ní ara rẹ̀ ọmọ torí yóò máa control body ẹ̀ torí pé kí ni ó ti fa power rẹ̀ ìní à ń fi máa ṣe exorcisation tí wọ́n pè gbólóhùn tí wọ́n fi yọ àǹjẹ̀nú kù lára ẹni ẹ̀ tí wọ́n pè kódà tó bá lágbá yóò sọ̀rọ̀ jáde tí ẹ lọ wo program àfáà rí ibi dé sí ẹ̀ wọ́n máa ń ṣe lára rẹ̀ tí ó àǹjẹ̀nú ọmọ sọ pé kí ni wàhálà rẹ̀ gan-an òun disturb òun ṣe kíní kan bẹ́ẹ̀ náà làwọn Christian náà máa ṣe tí máa ṣe bẹ́ẹ̀ náà babaláwo náà máa bá sọ̀rọ̀ báyìí tó ti máa ṣe bẹ́ẹ̀ nípa àǹjẹ̀nú so àǹjẹ̀nú ẹ̀dá ni ó lè relate ẹ̀ mọ́ ó lè bọ́lọ̀ gangan làǹjẹ̀nú Ọlọ́run ló dá àǹjẹ̀nú ẹ̀dá bíi tiwa ní
o ní evidence kankan. Gbogbo àwọn spiritual books pátá tí mo mọ̀ ni mo ti kà online ni o àbí kí ni o èrì ibi tí yàn tó bá ní báyà ọ̀ ẹ̀sẹ̀ gbé tiẹ̀ dé ni tó bá ní proof ẹ̀ mú wa. Ilẹ̀ Yorùbá lẹ ti ń pọ́n ọ̀rọ̀ àǹjẹ̀nú lé tó bá ti combine kìíní kan pọ̀ àǹjẹ̀nú ó build ẹ̀. Gbogbo nǹkan yẹn sọ pé kìíní kan fọ́ cardinal kìíní kan ṣebí náà làwọn ìbò nílò táwọn fi ń ṣe plane táwọn fi ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ń fẹ̀mí ti táyé sí pẹ̀lú làákàyè wọn tọ́lọ́ ń kọ́ wọn. Ìwọ ṣé wọ́n ti rí ẹni tí àjà gbé rí ẹ lọ wádìí ẹni tí àjà gbé àjà ló gbé àjà tó gbé ń bo ló gbé lọ alamu míì ló gbé lọ tí wọ́n ti ń kọ́ léwé àtẹ̀gbò tó ń kọ́ lóògùn tó ń kọ́ ní nǹkan kan tó o bá meditate tó o bá ṣe kí ni tó o meditate fúnra rẹ̀ ní Ọlọ́run ní ọmọ ọkọ ẹ̀ ní nǹkan manipulation nínú nǹkan tó ọmọ ẹ̀dá ń lò gẹ́gẹ́ bí tí Kùránì sọ pé àwọn màláíkà arutu amarutu àwọn ní ń gbọ́rọ̀ tí wọ́n ṣe kí ni o tí wọ́n ń kọ́ àwọn ọmọ ẹ̀dẹ́yàn ní idán. So nígbà tí Ọlọ́run bá wá jẹ́ àǹjẹ̀nú táwa làwọn ẹran tẹ́ bá sọ pé Ọlọ́run àǹjẹ̀nú ni Ọlọ́run ẹ̀dá Ọlọ́run ni àǹjẹ̀nú ọ̀dà àwọn ẹran wa ń kọ́ ṣé ẹ lè pe Ọlọ́run náà lẹ́ran ṣé ẹ lè pe Ọlọ́run náà ní ẹja ọ̀dà náà ṣé ẹ lè pe Ọlọ́run náà ní omi pé òun gẹ́gẹ́ lómi pálásì ni ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ní kéèyàn sọ pé òun amòye nísìnyí tí mo fi sọ gbogbo nǹkan tí mo sọ mo ti sọ̀rọ̀ fáàjù ni pé ọkùnrin tí ń sọ ọ̀rọ̀ yìí ọ̀dọ́ ni a sì fẹ́ kó padà sójú ọ̀nà Ọlọ́run ọ̀rọ̀ tó sọ yẹn ó lóò sí level tó jẹ́ pé kò tiẹ̀ ní ìdí ká gbé yẹ̀wò ọ̀rọ̀ lásán ni dákun ṣe àrẹ tó pé láwọn ìyá rẹ̀ ń kíkè ọ̀rọ̀ lásán ni pé àwọn aláǹjẹ̀nú làwọn dé yìí àǹjẹ̀nú mélòó lórí Ọlọ́run gẹ́gẹ́ làǹjẹ̀nú fálásì ọ̀rọ̀ burúkú ìròrí burúkú tó wà kódà ọmọ tí ẹsẹ̀ bí tá ẹsẹ̀ ńkọ́lé ni wọ́n mọ̀ pé rọ́ ni o ò lè pọ́ lọ́nà láǹjànú kò pọ́síbù kó jẹ́ àǹjànú ọmọ yẹn nǹkan tó lọ́wọ́ bá dáa subhana alladhi khalaqa azwaja kullaha mimman tunbitu al-ardu wa min anfusihim wa mimma la ya'lamun ọ̀dà kìnìún tí nìkan àti olè pè láǹjànú ó lè pè lọ́lọ́run Ọlọ́run ló dá gbogbo ẹ̀ látòkè délẹ̀ àtàǹjànú ni ẹ̀dá kan ni wọ́n gẹ́gẹ́ bí gbogbo scripture ayé so o lè pè lámòye ibi tẹ́ ti rí pé gbogbo ní fẹ́ máa kó àwọn èèyàn irọ́ ni irọ́ lásán ni níta fi proof yìí pé irọ́ nìyẹn tó bá ń sọ̀rọ̀ nípa spiritualism tó bá sọ nípa meditation good kò sí tó burú mbẹ̀ tó bá sọ nípa annihilation very good kò sí tó burú mbẹ̀ ẹ̀wọ́ mi tó bá sọ nípa contemplation gbogbo tó tiẹ̀ jẹ́ mọ́ spiritualism láyé kò sí tó jẹ́ mọ́ àǹjẹ̀nú àti rọ̀háníyà mbẹ̀ àti ẹ̀pẹ́ rúhù ìwọ oní èmi lẹ́mìí tèmi ìwọ náà ní tiẹ̀ ẹni tó bá jẹ́ kí ẹ̀mí tiẹ̀ wà refined tó súnmọ́ lọ pẹ̀lú sọ́bùrù sídìkù bírù tí èsè tó bóyá kó tiẹ̀ mọ́ sọ fún òun ṣe díjọ́ kankan iman gbẹ̀mbẹ̀ ọ wá ń ṣe kí ni ṣe seclusion ó ń ṣe halwa ó ń meditate ó ń ṣe zikiri remembrance ó sì ní sọ́bùrù combine together yóò máa gbọ́ ní ti ẹgbẹ́ rẹ̀ sí kí ni o tí kì í gbọ́ yóò máa rí ní ti ẹgbẹ́ rẹ̀ kì í rí torí pé òun fọkàn rẹ̀ síbi tílé ayé tẹ̀ ń wò yẹn láhìbọn wà láhùn wàzílẹ̀ tó wà tàfàkùrù bainakum bóun ṣe wà nù ilé irọ́ ilé eré ilé kẹ́ máa ṣe pé àwa ni èmi ẹ̀ kẹ́ máa ṣe pàǹfàǹfà láàrin ara yín sòyìn náà di násùbù ṣàwátì mìíràn nìsáyì wàlìbàní náà ọ̀nà tí nìkan tàbí mìíràn zábì wàlìfẹ́dọ̀t gbogbo àwọn kan tí wọ́n pè ní ayé nù kẹ́ ẹ fẹ́ kọ́rọ̀ jọ ìfẹ́ ilé ayé nù kẹ́ ẹ nífẹ̀ẹ́ gbogbo nǹkan yìnyín ilé ayé gold silver nǹkan kẹ́ ẹ dẹ̀ purọ́ ń bẹ̀ bí ilé ayé ṣe nínú yóò ta yìnyín dáhùn ṣùgbọ́n kọ́ bá ta yìnyín dáhùn lẹ gbọ́dọ̀ fi ẹ̀mí tí wọ́n fẹ́ sí ọ lára ló gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ refine yẹn pẹ̀lú àwọn nǹkan tá a dákọ̀ contemplation meditation annihilation remembrance forgiveness sọ́bùrù patience ló fi padà wá gé ní spirit tó fẹ́ sí ọ lára tọ́lọ́ ní èmi mo fẹ́ mi sí ọ lára gbogbo nǹkan àtàǹjẹ̀ náà tẹ̀lé ọlọ́fẹ́ mi sí la àtẹ̀já àti gbogbo nǹkan tí ń bẹ sánmà tilẹ̀. wọ́n wá ń sọ fún àáfàá tó pé ọkùnrin tó pé lámòye àáfàá ni ọ̀dọ́ ni ọ́ jẹ́ ká tó ẹ sọ́nà dáadáa bó onílà káyèsó bó ń lo ìfẹ́ ẹnu mélòó fẹ́ ẹnu máa kó fi wá lọ kọlu supreme being tó ju gbogbo wa lọ tó wá ń fi ọlọ́run àǹjẹ́ kódà àwọn àǹjẹ́ ló máa fi ọ̀sẹ̀ yẹn pé akíní wí yìí does it make sense kódà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ànábì gan fúnra rẹ̀ àwọn àdìsí náà bá ànábì sọ ń pa rẹ̀ pé ànábì gbà wá wọ́n ní tí ó bá ti appeal sí reasoning tí ó bá ti kíni tí ó appeal sí reasoning kí ní ẹni kẹsì wọ́n ní kẹ yọ sọnù pé eléyìí tí a sọ pé ànábì sọ yìí eléyìí irọ́ ni kò lè jó òótọ́ ọ̀rọ̀ kò lè appeal sí reasoning láyé kó sọ pé àǹjẹ̀nú lọ ó ju àǹjẹ̀nú lọ mélòó ń bọ́ síbo ọmọ tọ́lọ́wọ́ bá dá ọmọ oríṣiríṣi nǹkan tọ́lọ́wọ́ bá dá ni ẹ mẹ́jọ wọn kọyin wọ́n jẹ fún bẹ́ẹ̀dì kọyin lọ́wọ́ ìbẹ̀jẹ̀ nígbà pé àwọn aláǹjẹ̀nú ládé ẹ sọ fún pé kọ́ káàbọ̀ èèyàn lè ní o wọ́n làkọ́jú kàtàkùrà múná bá ní àdámà àwọn ọlọ́la sàpẹ́lẹ́ fọmọ ádámà á fún ní gbogbo nǹkan ọ̀fọ̀dọ́nàwó alákẹ́sí mímọ ọlọ́run ọba táwọn yìí agbá lọ́la lórí àìmọye nǹkan tọ́lọ́run ọba dá lè sọ wádìí tó wá lọ́wọ́ history kéèyàn tó jẹ́yàn ní spiritualism lọ́wọ́ wò ó lásìkò gbà mí láti mọ sọ́nìsì kéèyàn tó kọ́ tó di bọ́lọ̀ ń dá yàn léèyàn kó tó wáyé ilé ayé ilé ìta wáyé
níbo lọ́ọ́ padà hẹ́ndì sí sọmọ iná lọ́wọ́ fi àǹjẹ̀nu ló fi ń purọ́ fáwọn èèyàn ọwọ́ alámòye ni ọ́ ṣé jẹ́ sọ fún ọ àwọn yẹn lè lo àǹjẹ̀nu tó bá wù wọ́n mo àgbèrè pé ẹ̀ lè lo àǹjẹ̀nu o lè pe ẹ̀ ní spiritualist tó bá wù ẹ̀ either of the way ni olójó lóòótọ́ sì lè jó nírọ́ wọn kẹsẹ̀ mọ́ lo àǹjẹ̀nu Ànábì Suleiman alayhi salatu wa salam náà fún opportunity kọ́ mọ́ lo àǹjẹ̀nu tá a bá rẹ̀ ti ń lo àǹjẹ̀nu láyé yìí a lè mọ̀ pé lóòótọ́ ni Ànábì Suleiman alayhi salatu wa salam lo àǹjẹ̀nu dínú dáa fi study ẹ̀ pé ṣé lóòótọ́ ni sáǹjẹ̀nu wa ó pe ọkọ mi báyìí tó bá ṣe pé àsìkò lọ́fẹ́ kọ́ mọ́ gbé wá fún yóò sì lọ́mọ gbé wá fún wọn á mọ̀ pé mí tí wọ́n fi ṣàṣe jù ọlọ́mọ ìdálẹ̀ wa yóò sì mọ̀ já wa ọmọ kó nǹkan oníkan wa yóò sì mọ̀ kó wa kí ni mo fi ń sún mọ́ sọ fún yìí àmọ́ jẹ́ sọ fún ẹ gbogbo ẹ̀ ló ní ipa kọ́sẹ̀ o kò lè fún ẹ ní nǹkan kọ́ mọ́ gba nǹkan lọ́wọ́ rẹ o ẹ jọ sí kíni exchange ni o àmọ́ lọ́hùn tó ga jù ọ̀dà sẹ́mà ọ̀dà ilẹ̀ ó ní àfáàyàn wa sọ pé ní nígbà náà nǹkan ní ọkùnrin RMTK tó pè é ní amòye àgbáyé èyí sàmòye o because amòye láyé ìsìn tí wọ́n bá pè é lámòye tó ní làákàyè tí ń sọ̀rọ̀ gidi ní ìsìn ẹlẹ́ni tí bá ń sọ nǹkan tó àpèdè sí reasoning wọ́n pè é lámòye máa kọ́dà tó bá sì ń pè é lámòye change your pattern tó bá fẹ́ máa sọ̀rọ̀ jọ́mọ́ ní fact mú fact wá má condemn fact Islam wọn kì yes I'm a Muslim but nínú Islam wọn sọ pa àjẹnú fún wa mo dẹ̀ tó ń ròyìn fún ẹ pé ilẹ̀ Yorùbá nílùú bàbá tèmi tèmi jẹ́ Yorùbá pọ́nbélé àti ìyá àti bàbá mi tí wọn ò bómi làwọn wọn yìí ṣe gbìrà wọn yìí ṣe tápà wọn yìí ṣe ètè mi sọ fún wọn yìí o àjẹnú ń bẹ o olórí mẹ́ta ń bẹ olórí kan ń bẹ àjẹnú olójú kan ń bẹ àjẹnú olójú wájú tó ní lẹ́yìn ń bẹ kí ni wọ́n sọ fún yìí bí ṣe ń bẹ láàrin èèyàn náà ló bẹ láàrin ẹranko